Nnkan dé, àwọn agbébọn jí olórí àwọn òṣìṣẹ́ Ileegbimọ lọ. Mílíọ̀nù lọ́nà 20 náírà làwọn ajínigbé tó jí ọ̀gbẹ́ni Sabi Usman, olórí àwọn òṣìṣẹ́ fún olórí Ileegbimọ Aṣofin ìpínlẹ̀ Adamawa, Ọ̀nàrẹ́bù Bàfíyà Wesley ń béèrè lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ kó tó di pé wọ́n jù ú sílẹ̀ kó máa lọ. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago kan òru ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejì oṣù kọkànlá ọdún yìí ni àwọn ajínigbé ọ̀hún tí iye wọn jẹ́ 5 ya wọ agbègbè kan tí wọ́n ń pè ní Wúroṣẹ́kẹ́ níjọba ìbílẹ̀ Yola tí wọ́n sì lọ tààràtà sílé ọkùnrin náà. Ìró ìbọn táwọn ọ̀daràn ọ̀hún yìn sókè gbàùgbàù ní kò jẹ́ káwọn tó wà ládùúgbò ọ̀hún wá síta láti ràn án lọ́wọ́. Bí wọ́n ṣe ti kápá rẹ̀ tán ni wọ́n ti fìbọn ọwọ́ wọn sìn wọnú mọ́tò tí wọ́n gbé wá sílé rẹ̀ tí wọ́n sì jí gbé sá lọ pátápátá. Kí olórí Ileegbimọ Aṣofin ìpínlẹ̀ náà, Ọ̀nàrẹ́bù Bàfíyà Wesley, tó yàn án sípò, iṣẹ́ akọ̀ròyìn ló ń ṣe nílé iṣẹ́ Adamawa Broadcasting Corporation nípínlẹ̀ ọ̀hún. Ọ̀kan lára àwọn àbúrò ẹni tí wọ́n jí gbé yìí sọ pé àwọn ajínigbé ọ̀hún ti pe àwọn lórí fóònù láìpẹ́ yìí, mílíọ̀nù lọ́nà 20 náírà ni wọ́n ń béèrè fún lọ́wọ́ àwọn. Bákan náà ni ọ̀gá ọlọ́pàá pátápátá nípínlẹ̀ ọ̀hún ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn. Ó sì ṣèlérí pé àwọn máa gbà á padà láì san kọ́bọ̀ fáwọn ajínigbé ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Sulaiman Nguroje, sọ pé àwọn ti dá ọ̀pọ̀ ọlọ́pàá síta láti fọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi ọ̀hún àti pé láìpẹ́ lọ́wọ́ àwọn máa tẹ̀ wọ́n táwọn sì máa gba ọ̀gbẹ́ni Usman padà wá sí ilé rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà tí kinní kan kò sì ní ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.